oyún tí ẹ ní ta lè lóyún fún nínú Kúnlé àti Ògúnlẹ́yẹ. Ògúnlẹ́yẹ kọ́ ló lóyún, Kúnlé náà kọ́ ló lóyún. Ògúnlẹ́yẹ kọ́ ló lóyún, Kúnlé kọ́ ló lóyún, ta ló lóyún. ṣé àbúrò ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ báyìí wọ́n lẹ́yìn kọ́ lè lóyún. ọ̀rọ̀ tí sọ̀rọ̀ ẹ̀ olóòtú. kí ló wá tún ṣẹlẹ̀. ṣe rí gbogbo nǹkan tó sọ yìí bàbá ńlá irọ́ bàbá ta ni. èwo ló jẹ́ rọ́ńbẹ́. torí mo ti sọ fún yín pé ká lọ sí àṣọ Ayégúnlẹ̀ ká lọ ṣèwádìí di ọ̀rọ̀ yìí pẹ̀lú oyún nínú báyìí láti February ló ti ń wá sí ọ̀dọ̀ mi tí màá wá sọ̀dọ̀ mi tí èmi náà wá ba nílé ìyá ẹ̀ bó ṣe ń wá ló ṣe ń lọ bó dẹ̀ ṣe ń wá bó ṣe ń lọ yẹn ló dẹ̀ ń kẹ́rù lọ àwọn tó ń jẹ àti gbogbo ẹ̀ tó wá dẹ̀ ti wá 10,000 naira ni mo máa fún ní every week ìgbà míì tó wọ́ tí bá ti fún tó bá tán a tún pè mí màá tún sẹ́dọ̀ owó sí mi àdúgbò yẹn gan ní chipa garage yẹn gan níbi ilé wọn gbogbo àwọn tó ń gbé ètò ìbáyẹn gbogbo wọn náà mọ̀ pé èmi gangan ni ọkọ tó ní oyún tó wà náà. mẹ́wàá ń ṣẹlẹ̀ lókè pẹ̀ ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá lásìkò yìí wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n kìí já kí àgbà níwèrè ìṣẹ̀lẹ̀ yìí ni mo fẹ́ kájọ fòye gbé kẹ́sì gbà wá lámọ̀ràn lé lórí. arábìnrin tí ẹ̀ ń wò yìí ni wọ́n ń pè ní Fọlákẹ́mi yìí ni bọ̀dá Kúnlé fẹ̀sùn kàn wípé oyún tí ń bẹ nínú Fọlákẹ́mi àti ọmọ tó foyún náà bí òun lòún ní ṣùgbọ́n kó tó di pé àǹtí Fọlákẹ́mi kó tó di pé ó bímọ ní bọ̀dá Kúnlé ti ń wá kiri toyún tí ò mọbi tó wà nígbà tó yá ó kàn sí mọ̀lẹ́bí Fọlákẹ́mi wọ́n ní Fọlákẹ́mi ti bímọ lóòótọ́ ṣùgbọ́n ọmọ náà ti ṣaláìsí a ti ṣe é fa orí lẹ́yìn olórí òun lòún lóyún bó lọmọ ti ṣaláìsí tí ò sì jẹ́ kóhun mọ̀ àti kóhun ò rí láti gbà yí wá wọ́n ní wọ́n ti sìnkú ọmọ ẹ sìnkú ọmọ ẹ sì jẹ́ kóhun mọ̀ tọ̀ ń bò yá bọ̀dá Kúnlé ó mójú kúrò ṣùgbọ́n ìgboro ní bọ̀dá Kúnlé wà táwọn èèyàn ti ń kí wípé ẹ kó ọwọ́ lómi ló bá ní ọwọ́ lómi bíi ti báwo wọ́n ní ìyàwó rẹ̀ tí ń fẹ́ ṣe bó ti bímọ ó wà nílé ó bímọ ibẹ̀ ni bọ̀dá Kúnlé ló bá bẹ̀rẹ̀ sí ní sákiri lọ́tún lọ́sì ó wá kàn sí wọn nínú ẹbí àwọn Fọlákẹ́mi pé nǹkan báyìí wọ́n tún jẹ́ kó yé pé ọmọ tó fi bí lóòótọ́ ọmọ ti ṣaláìsí ṣùgbọ́n bọ̀dá Kúnlé ò gbàgbọ́ ìyẹn ló jẹ́ kó kó ẹjọ́ wá síwájú ọmọ ẹ̀dẹ́mà nígbà tó sì rojọ́ kalẹ̀ ìyẹn ló mú kọ́ ọmọ ẹ̀dẹ́mà ọmọ pé Fọlákẹ́mi pé kí wọ́n máa bọ̀ wá sọ ìhà tí àwọn náà kọ sọ̀rọ̀ yìí àǹtí Fọlákẹ́mi rèé ó ti dé kí ni tó wá sọ ìjẹ́ lóòótọ́ ni pé àǹtí Fọlákẹ́mi ó lóyún ó sì bímọ ọmọ náà ṣaláìsí àbí ẹlòmíì ni wọ́n lọ rèé gbé oyún fún báwo ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ẹ gbọ́ lásìkò yìí o yẹn ni mo ní kájọ fòye gbé ó yá ẹ mọ̀ bá wa ká lọ. kí ló kọ yín. Fọlákẹ́ Òbèlè. ẹ̀sùn ẹnu mọ́ kíni yẹn Fọlákẹ́ Òbèlè. ọmọ ìlówó ni Èmùrè. àgbọ̀yìn mà àwọn èèyàn gbọ́yìn dáadáa. Èmùrè. Èmùrè Èkìtì. bẹ́ẹ̀ Èmùrè. ẹ̀ka ní ọdún mélòó bẹ́ẹ̀ ti wà yìí. 32 years. 32 years. Yes. ṣe ẹ lọ́kọ rí. bẹ́ẹ̀ sà. ọmọ ìlú wo lọ́kọ tẹ́ ẹ kọ́kọ́ ní rí. ọmọ Ìgbìmọ̀. ọmọ Ìgbìmọ̀ Èkìtì. bẹ́ẹ̀ sà. kí ló kọ rẹ̀. Sunday Ògúnlẹ́yẹ. iṣẹ́ wo wọ́n ń ṣe. ó ń ṣiṣẹ́ ọkọ̀ ó ń dáko ó ń gbẹ̀gẹ́ ó ń gbẹ àgbàdo ó ń gbẹ ṣubú. ṣé ẹ bá wọn lẹ́nu iṣẹ́ ọlọ́pàá. bẹ́ẹ̀ rárá. ṣùgbọ́n ẹ gbọ́ kó ṣe ọlọ́pàá rí. bẹ́ẹ̀ sà. ẹ mọ̀ pé ní ìyáálé tí ń bẹ lákùrẹ́. bẹ́ẹ̀. ọmọ mélòó lẹ bí fún Sunday Ògúnlẹ́yẹ. mẹ́ta. ẹ ṣègbéyàwó. rárá. ẹ ti fira yín lẹ̀ ni. a lè fọwọ́ àfihàn náà àti bímọ fún àyè fún àfihàn náà. ok ẹ fira yín lẹ̀. nínú ìrìn àjò ìfẹ́ nígbà tẹ́ ẹ fira yín lẹ̀ bàbá tí ń bẹ lẹ́yìn yẹn ẹ wojú wọn bàbá mẹ́ta ló wà lẹ́yìn yẹn ẹ wojú àwọn mẹ́tẹ̀ẹ̀ta kálẹ̀ mọ́ inú àwọn mẹ́tẹ̀ẹ̀ta. kí lorúkọ ẹ má kí lorúkọ ẹ tó wà lẹ́yìn yẹn. Kúnlé. iṣẹ́ wo ni Kúnlé ń ṣe. ó ń ṣàkàdà ó tún ṣe bíríkìlà nígbà ní ọmọ alẹ́ lẹ́kọ̀ọ́. ok báwo lẹ pàdé bó lẹ ti pàdé tẹ́ ẹ ti bára yín sọ̀rọ̀ ìfẹ́. àdó náà ni. lọ́dún wo nìyẹn. ìrántí kò pẹ́ sámi ìrántí yá ẹ mọ́ kò pẹ́ síra. ṣé ẹ jọ gbé gẹ́gẹ́ bí tọkọtaya. àjọgbé o àtọ̀gbé àtàtún parí ẹ̀dẹ́ oṣù kan oṣù méjì àti àjọgbé títí lọ títí àjọgbé lọ́dún kan rí. ẹ jọ gbé lọ́dún kan rí. àjọgbé lọ́dún kan rí mi. àmọ́ ẹ jọ gbé bí oṣù rí dáadáa. bí oṣù kòkóṣù ayẹyẹ. ẹ jọ ń gbé gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó. àmì àjọgbé títí lọ títí bẹ́yẹn. bọ́ ẹ gbé pẹ̀lú wọn. àṣà ń gbé bẹ́ẹ̀. ṣé tí ẹ bá ti kúrò lọ́dọ̀ Mr. Ògúnlẹ́yẹ lẹ máa ń lọ ọ̀dọ̀ tiwọn ni àbí báwo ni ọ̀rọ̀ ṣe jẹ́. mi lọ́dọ̀ Ògúnlẹ́yẹ ọ̀dọ̀ náà mo bá ti kó lọ́dọ̀ àjọgbé èmi náà gbálé. rárá mò ń bọ̀ ẹ má ti jẹ́ àdàrú ṣé adó ìlú Ògúnlẹ́yẹ ń gbé àbí Ìgbìmọ̀ ló ń gbé. ṣé tí ẹ bá ti wá láti Ìgbìmọ̀ ẹ máa ń lọ sí ọ̀dọ̀ Mr. Kúnlé Ládó ni. náà ni mò ń sọ létí mo gbà mo ti lọ sọ́dọ̀ Kúnlé. lẹ ti ń lọ ọ̀dọ̀ Kúnlé. ẹ̀wọ̀n lè wá ń bá mi lọ́dọ̀ tèmi náà. ọ̀nà wa ń bá yín bó lẹ̀ ń gbé àdúgbò wo lẹ̀ ń gbé. bẹ́ẹ̀ mo gbé ní Dẹmọ. Ládó àbí. bẹ́ẹ̀ Ládó yìí mo ti gbé ní Dẹlọ́fẹ̀ náà rí. ok bẹ́ẹ̀ lórí tí wọ́n bá mi. ṣé oyún tí ẹ ní ta lè lóyún fún nínú Kúnlé àti Ògúnlẹ́yẹ. Ògúnlẹ́yẹ kọ́ ló lóyún Kúnlé náà kọ́ ló lóyún. Ògúnlẹ́yẹ kọ́ ló lóyún Kúnlé kọ́ ló lóyún ta ló lóyún. Rasaki Sanni ló lóyún. Rasaki Sanni ló lóyún. iṣẹ́ wo ni Rasaki Sanni yẹn ń ṣe. bíríkìlà náà ni. níbo ló wà. Adó náà ni. Adó ló wà. ṣé ẹ bímọ fún Rasaki Sanni yẹn rí. nínú ọ̀sẹ̀ ọjọ́ mélòó lẹ máa ń lò lọ́dọ̀ Rasaki Sanni. bẹ́ẹ̀ mo gbé
ọ̀dọ̀ Rasaki Sanni lẹ̀ ń gbé. bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mi. òun lọkọ yín. bẹ́ẹ̀ sà. Okay. àmọ́ nínú oyún ẹ̀ ń wà lọ́dọ̀ Ògúnlẹ́yẹ. mi lọ́dọ̀ Ògúnlẹ́yẹ nínú oyún mi lọ. ẹ lọ́dọ̀ Ògúnlẹ́yẹ nínú oyún. ara o mi lọ́dọ̀ Ògúnlẹ́yẹ nínú oyún. àwọn ọmọ ẹ̀ ló máa ń tẹ̀lé lọ ìkúnlẹ̀ gan mọ̀ sí àjọjì tiẹ̀ December kan àwọn táwọn ọmọ ẹ̀ gan lọ inú gan bí kò fẹ́ kán lọ mo ní ká bá àdó bàbá náà ṣe máa lọ mo ní òǹgàn mọ̀ sí inú gan bí mi lọ́dọ̀ dáadọ́ mi rárá. ìgbà tí ọjọ́ tí Kúnlé kọ́kọ́ bá yín lájọṣepọ̀ toyún kí lẹ sọ fún lọ́jọ́ náà ẹ rántí dáadáa kí lẹ sọ fún lọ́jọ́ náà. kò bá mi lájọṣepọ̀ nínú oyún. rárá àǹtí a ti wà lórí afẹ́fẹ́ kò sí àwo kan láwo ẹ̀wà mọ́ ọjọ́ tí Kúnlé kọ́kọ́ bá yín lájọṣepọ̀ toyún kí lẹ sọ fún lọ́jọ́ náà. mi ì sọ kankan fún sẹ́ẹ̀. ẹ sọ nǹkan kan fún un kí ló wá dé tí ẹ jẹ́ kí Kúnlé mọ bí dẹ́ ń gbé. kò tí ì kí n ṣọkọ mi kò lọ bí tí mò ń gbé àkọfúnra fílẹ̀ ni kì í ṣọkọ mi. ẹ kàn fẹ́ra yín fílẹ̀. kì í ṣọkọ mi òun ló dúró mo ti ń sọ kì í ṣọkọ mi òun mi ì dẹ̀ mọ́ mi kò ṣọkọ mi. ta ló ṣe nǹkan orí yín nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta. kò sẹ́ni tó ṣe àkọ́bí gan ò ṣe kò sẹ́ni tó ṣe nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta kò sí. ṣùgbọ́n ọ̀tọ̀ ni tẹ́ ẹ bá wa sọ lórí fóònù ṣé rántí pé ẹ bá wa sọ̀rọ̀ lórí fóònù. mo rántí ẹni tó pè mí gan obìnrin ni. ẹ jẹ́ kó yé wa wípé òun ló lóyún. èmi kọ́ mo ní nǹkan ló lóyún dáwọ́lé bí bàjẹ́ máa ṣàlàyé síra pé ilé tí mò ń gbé gan pé mo gba ilé yẹn tó wá kẹ́rù bá mi pé tá bá dé bí bàjẹ́ máa ṣàlàyé síra kò tí mo sọ nìyẹn. àwọn àbúrò yín méjèèjì yẹn àwọn àbúrò yín méjèèjì obìnrin yẹn. ẹnìkan ẹ̀gbọ́n mi ẹnìkan àbúrò mi. ọkẹ ẹnìkan ẹ̀gbọ́n yín ẹnìkan àbúrò yín ta ló mọ Kúnlé Sán nínú àwọn méjèèjì. wọ́n mọ̀ àwọn ọmọ dáadáa àbúrò mi yẹn mọ̀ lè tó sọ̀rọ̀ yẹn. àárín ọlá àwọn ọmọ dáadáa. ó máa ń gba nǹkan lọ́wọ́ rẹ̀ dànù. kò sẹ́ni tó ṣì fún ní kankan kò sí. àwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣé wọ́n mọ Kúnlé. àwọn ẹ̀gbọ́n yín àtàbúrò yín wọ́n mọ Kúnlé. wọ́n sọ pé wọn ò mọ àti fẹ́ẹ́ dáadáa wọn mọ fọ́kọ wọn ò mọ kakọ̀ fúnra fílẹ̀ ni. wọ́n ní ẹ̀gbọ́n yín sọ pé kò gbọ́ ti wá. mi àyíṣọ́ sọ yàwọn fún ẹ ló ń jíjára wọn mi ìran wọn ṣẹ́ tó ń jẹ́ yẹn mi gbogbo mi ìmọ̀ra mi gan òyá mi ìran wọn ṣẹ́ tó máa bìrọ̀ sí mi ìgbọ́sí lọ́wọ́ nìkan kan wọn lè béèrè fọ́tọ́ lọ́wọ́ nìkan kan tí wọ́n náà sọ mi fún àgbẹ̀ ẹ bá mi lọ sí lọ́wọ́ ẹ o bó ṣe jẹ́ nìyẹn mi pé ẹ lọ sọ̀rọ̀ fọ́tí o ẹ bá mi dà fọ́tí níbí yìí o. oyún kọ́ báyìí. kò sóyún ọmọ ti ṣaláìsí tó ṣe abẹ́gan náà ti gbé jáde. ní hospital wo. ní Bọ́lá clinic. kí ló wá dé tí ẹ sọ pé táwọn èèyàn yín sọ pé Ṣèkínà lẹ wà. Ṣèkínà náà lọ́rùn díẹ̀ ní Ṣèkínà. ibẹ̀ ni wọ́n ti fa abẹ gbọ́mọ jáde. bẹ́ẹ̀ ni sọ. ọmọ wọn fi ṣe abẹ gbé jáde. ó sì kú bẹ́ẹ̀ sọ. bó wọn sin sí. nínú bàbá ọmọ tó ọmọ náà sin sí. kí lorúkọ bàbá ọmọ yẹn. náà mo sọ lẹ́ẹ̀kan yẹn. Kúnlé Sanni. no Sanni. Sanni kí ni. Rasaki. Mr. Sanni Rasaki ẹ káalẹ́ sà. tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ a fẹ́ rí yín nínú kúlù yìí. Mr. Sanni Rasaki a fẹ́ rí yín nínú kúlù yìí lọ́sẹ̀ tí ń bọ̀. ó kọ́ wo lẹ fi ilẹ̀ ní Ṣèkínà. Rasaki Sanni náà Fọlákẹ́ Sanni. lẹ fi ilẹ̀ ní Ṣèkínà. ok ìgbà tá à ń pè yín láti ẹjọ́ yìí kí ló dé tẹ̀ ẹ̀ dá wa lóhùn. mo sọ̀gbọ̀n tán pé mi mo fojú di yín mo ní ara mi ò yá mi ní stress láti pé kí n rìn ara mi ò yá rárá tàbí mi tí wọ́n kí mo ṣe wà ara mi ìgbádùn rárá ṣàbẹ̀ ẹ̀gán ó kírísítà gidi ó lágbára. ẹ pẹ̀lẹ́. mi lágbára mo ṣe wà àti gbọ́dọ̀ bẹ́ẹ̀ mi lè jẹun mi ni mò ń mu mi lè jẹun kọ́ mo ṣe wà. bẹ́ẹ̀ ni ẹ pẹ̀lẹ́ Ọlọ́run ò ní jẹ́ irú ẹ̀ mọ́. a rí Ògúnlẹ́yẹ nínú ilé lọ́dọ̀ yín ní ẹ̀yìn ilé ìyá ẹ̀ta ó sì lu ọjọ́ Monday títí dọjọ́ Friday nínú ilé yẹn kí ló wá ṣe tó ń sùn bẹ́ẹ̀. mi lè sọ pé kò wá mi lè ní òun ló wá wọn ò gbọ́ mọ́ ṣe pariwo lórí rédíò pàtó lórúkọ ìyá yìí mọ̀ àwọn tó ti bí mẹ́ta fún ìdáná pé òun máa nà pé wọ́n pariwo àná lórí rédíò ó ń talẹ̀ nìyẹn mo ní kò kàn ẹ́ mo ní o má dá sí mi ní kò máa lọ nítorí ọ̀dọ̀ wa ló wà á tún lọ́wọ́ tó àwọn òbúrò ẹ̀ á lọ sọ síbẹ̀. ara ó sùn lé yìí ìyá tádídà oh God ní aago 11 lọ́jọ́ Monday ìjẹjọ́ ṣé bí ìjẹjọ́ náà ni inú ilé yín ló wà ibẹ̀ ló ti jẹun alẹ́ láago 11 lálẹ́ ilé yẹn ló sùn ó sì wà ńbẹ̀ ó wà ńbẹ̀ títí tá a fi ń ṣètò yìí lọ́jọ́ Friday tádídà ẹ dákun torí Ọlọ́run oh God mo fẹ́ fi fọ́tò kan hàn yín nítorí ẹni kò sí ilé yín ni mo fẹ́ sọ bẹ́ẹ̀ o àbí tani ìdájẹ́ ti lọ ni ó wá síbẹ̀ yẹn ẹ̀yin ló wá ó wá yín wá láti gbìmọ̀ àbí wọ́n wá sínú ilé yẹn àbí ó kí ló wá ṣe ṣùgbọ́n ti ní ẹ̀ẹ̀kọ́ra yín ẹ máa ń lọ ọbẹ̀. ọmọ ẹ ló máa ń lọ Kúnlé mọ̀ sí gbẹ̀mí tó fẹ́ lọ gbowó mọ̀ sí nítajà òun gbẹ̀gbàdàn mi ló gbé Kúnlé. àmọ́ gbogbo bọ́ọ̀lù ti wá ṣẹlẹ̀ ló wá ṣáájú yín lọ́dọ̀ màmá yín. babalọmọ náà wá àwọn ṣáájú. babalọmọ náà dánwó ọ̀dọ̀ ẹ mú wa. bàbá ọlọ́mọ náà ṣáájú ṣé bàbá ọlọ́mọ ó fojú rí ọlọ́pàá ṣé wọn àti ọlọ́pàá fojú ríra wọn ìyẹn ọkọ̀ tó Kúnlé yẹn wọn ríra wọn. ìgbà wo ni bàbá ọlọ́mọ máa ń wá. ìgbà wo ni bàbá ọlọ́mọ máa ń wá sọ́dọ̀ ìyá yín. náà mo sọ ọ̀dọ̀ ẹ mú wa kì í wá sọ́dọ̀ grandma mi. ẹ̀yin wà lọ́dọ̀ grandma yín. a máa ń pera ni wọ́n máa ń lọ bí iṣẹ́. mo ń bọ̀ gbogbo ọ̀sẹ̀ tí a wà ọ̀dọ̀ grandma lẹ wa. ẹnu mo sọ máa ń lọ bí iṣẹ́ ìṣẹ́ ìwé alẹ́ ló máa ń dé. Ògúnlẹ́yẹ yẹn náà dẹ̀ wà lọ́dọ̀ yín lọ́dọ̀ grandma àbí. wọ́n wá tó ń lọ ni kò sún bẹ̀. mo ń bọ̀ bó o ní kí n ti rìn yìí. ẹjọ́ yìí tí ẹ wà lórí mo fẹ́ fi nǹkan kan hàn yín ní o àǹtí. ẹ
jọ̀ọ́ mo bọ̀ ẹ jẹ́ sáré dé ojú ọjà náà bọ̀ wá. madam Sir. wọ́n ní Ògúnlẹ́yẹ ó ń sunlé yín níbẹ̀ yẹn ẹni ò sùn ó fẹ́ fi nǹkan kan hàn yín ní alẹ́ bí aago 11 àbọ̀ ẹ bá ń fi fídíò yẹn hàn madam ẹ bá ń fún wọn ẹ jẹ́ kí wọ́n wò ó ta ni yẹn nínú ilé yín ilé ìyá yín ní omission jana lẹ́yìn ilé yẹn ta ni. àwọn tó kọ ni ẹ àwọn mọ̀ náà ni òun ni sẹ́yìn òun ni. òun nìyẹn aago 11 àbọ̀ alẹ́ nìyẹn ẹ bá ń fi hàn wọ́n lẹ́ẹ̀kan sí mo ti rí ẹ ti rí òun nìyẹn mo ti rí. ẹ jọ̀ọ́ ẹ bá ń fi kejì hàn wọ́n ẹ bá ń tún fi kejì hàn wọ́n ẹ̀yin àti ta nìyẹn ẹ̀yin àti ta nìyẹn ẹ mi ni ẹ̀yin àti ta ni gàmá mi. ẹ̀yin àti ìyá yín ta ló lóyún kúlẹ̀ kọ́ ló lóyún àti fáìbọ̀ ọdún mẹ́ta tòun kọ́ ló lóyún kúlẹ̀ kọ́ ló lóyún. àmọ́ ìjọ bára yín lájọṣepọ̀ dáadáa rárá wọn parọ́ fún yẹn ni. kò bá yín lájọṣepọ̀ rí rárá n tó lóyún yẹn kì í kò lóyún. bọ̀ ẹ bára yín lájọṣepọ̀ dáadáa nínú ilé nígbà tẹ́jọ́ máa ń sùn dájọ́ gbé. Àbíkúnlé ò lè ṣe ni ebi ọmọ ọwọ́ láti bèrè ọdún kan lè ṣe lánàá báwo lè ṣe ọ̀rẹ́ láti bèrè yìí ni. ṣó fọwọ́ kàn yín rí ẹ bára yín lájọṣepọ̀ rí má bẹ́ẹ̀ ẹ sùn lé wọn rí dáadáa àásà mú bẹ́ẹ̀ mo máa sọ bẹ́ẹ̀. bọ̀ wọ́n làwọn lóyún báyìí nǹkan ló lóyún kúlẹ̀ kọ́ lóyún láti fẹ́ bàtí kọ́ lóyún mẹ́ta láti fi ràálẹ̀ nǹkan ló ọtún sábà nípa ti lóyún fún àkílẹ̀mù ẹ̀ kọ́ mẹ́wàá mẹ́wàá sí òun àkílẹ̀mù rẹ̀. kí ló wá dé tẹ̀ ń bẹ̀bẹ̀ kiri láàrin ọ̀sẹ̀ àwọn olóhùn fẹ́ rí mi mo máa ń gbọ́dọ̀ ara mi ò yá yàrá ẹ lọ bí àwọn onímọ́tò láàrin ọ̀sẹ̀ tí wọ́n ń bẹ̀ wá olóhùn fẹ́ ṣàlàyé yìí olóhùn fẹ́ rí mi mo wá pè é kò gbé kọ́ọ̀lù mo mọ̀ rẹ́ yẹn mo wá lọ síbẹ̀ mi ní kọ́ bẹ̀bẹ̀ pé kọ́ọ̀lù ọ̀nà ní kọ́ òun fẹ́ rí mi mo dé lọ síbẹ̀ wọ́n lóbẹ̀ kan bá mi ní mo wá ṣe mo ní mo wá síbí yìí ni mi ní kọ́ ilé tẹ̀ wà ládó tẹ̀ ń wá tẹ́lẹ̀ yẹn yàtọ̀ sí ilé ìtókùnlẹ̀yẹ wá yẹn ẹ̀mẹ́lò lókùnlẹ̀yẹ máa ń wá lọ́sẹ̀ àtùgbà yẹn tó ti lọ kò wá o. rárá yàtọ̀ sí ẹmọ̀ pé lọ́jọ́ sátọ̀dẹ̀ àárọ̀ sátọ̀dẹ̀ ló lọ báyìí kò wá ẹmọ̀ mọ̀ kó tó di pé eléyìí ṣẹlẹ̀ bí ẹ̀mẹ́lò ni wọ́n máa ń wá kò wá sílẹ̀ rí kò wá rí kò wá rí lè first time kò wá rí ọ̀dà ẹ̀ rí. ìyá náà ni ẹja lọ sọ́dọ̀ mọ́mí yín màmá ẹ kálẹ́ mà ẹ̀sùn ẹnu mọ́ bẹ̀yẹn díẹ̀ ẹ̀yin láyà òbèrè bẹ́ẹ̀ náà ní ìlú wo nínú bẹ́ẹ̀ kìtì Èmùrè Èkìtì ta ló bí obìnrin yìí ọmọ mi ọmọ yín ni ọkùnrin tó wà lẹ́yìn yẹn àdúgbò wo lẹ gbé màmá oníṣọjà ní bòńbẹ ní oníṣọjà náà ni. ṣebí àwọn ọmọ yín wá síbí wọ́n ní wọ́n ti lé yín kúrò lẹ́yìn ilé ìyẹ́ta báwọn ará àdúgbò ti lé yín ṣé wọ́n ti lé yín kúrò bẹ́ẹ̀ lóòótọ́ àwọn ẹgbẹ́ mi jáde ni mi ò lè parọ́ níwájú náà tèmi ẹgbẹ́ mi jáde pé ẹ̀ gbárùkọ yẹ̀ta lórí ètò pé wọ́n lè fẹ́ pé ebi ọ̀nínú ẹ̀ dárúkọ yẹ̀ta tíkan pé èyí ilé yẹ̀ta ni mẹ́ra ọmọdé méjì kó lè bẹ́ẹ̀ o mẹ́rin wọn ẹ̀sọ́ ni mọ̀ ọ́n pé tọ́ ẹ̀ mọ̀ ti jáde o. àwọn ọmọ yín ṣe gbọ́ pé wọ́n wá bí kí wọ́n láwọn ọgbọ́n ti wá ará àdúgbò ti lé yín jáde mẹ pẹ̀lú rédíò lójú àwọn kan sọ̀rọ̀ pé wọ́n lè mi jáde. wọ́n lé yín jáde Bẹ́ẹ̀. ìgbà tí àwọn ọmọ wa padà wá délé sọ fún wọn nígbà tí wọ́n sọ pé wọ́n ti lé yín o mọ̀rẹ́ ṣe bí ọ̀rọ̀ kọ̀yẹ̀ta ni fẹ́ dá lórí fẹ́ẹ̀sì lórí ẹ̀rọ pé ṣé gbọ́ Yorùbá ẹ lè sọ Yorùbá àbédè yìí lẹ lè sọ ebi dẹ̀ ní ti fọ́n mi lẹ́nu. ẹjọ́ ẹ máa gbìyànjú kí gbogbo ayé lè gbọ́ kárí gbọ́ káríkárí Èkìtì nìkan láti ń sọ̀rọ̀ ẹ máa sọ papọ̀ mọ́ra wọn abẹ́rù gàlẹ́ kó mọ́ mọ́ yín ṣe gbọ́. mọ̀rẹ́ yìí ni tẹ́ẹ̀jì náà sọ pé ọtí lé mi jáde Ok. ṣe bí ìyẹ̀ta ló bínú pé ẹ̀ dárúkọ òun pé ilé ìyẹ̀ta ni mẹ́ra ṣèbú nǹkan fẹ́ bá lọ síbẹ̀ lẹ́yìn tẹ́ẹ̀jì náà sọ mọ́ ti lé mi jáde láì lé mi jáde àmọ́jọ́ kẹ́mi jáde. ṣé wọ́n ní kẹ́ ẹ jáde ni àbí kẹ́ ẹ lọ fira yín hàn lórí afẹ́fẹ́ wọ́n pè mí sórí ìpàdé àdúgbò wọ́n pè mí sí ìpàdé àdúgbò tó dàgbọ́n pè mí sí ìpàdé àdúgbò méjì lèmi dé ìjọ náà dí ọ̀mí mú wọ́n dí ọ̀mí mú lọ sí ìpàdé àdúgbò ni. ọ̀dà ẹ ṣé bọ̀dá tó wà lẹ́yìn yín yẹn ṣe é mọ̀ ọmọ kúnlẹ̀ mọ́ ẹ mọ̀ báwọn ṣe jẹ́ sọmọ yín mi lè parọ́ pé wọ́n fẹ́ ra rí ok ọjọ́ kan ọ̀gá yásúlẹ̀ mi lákèlè mi màá kó ìwà mi sí ṣe mọ́ tẹ́fọ́ ọjà púpọ̀ mọ́ mi rè nígbà kan mo bá gbalé kò bá lé jáde kò yá kéwì bọ́ba mi kí a lọ mo bá ti kúrọ́ ọmọ bá mi òun lẹ́gbọ́ ẹ mo bá jàgbọ́n nínú yàrá bínú ṣe bí mi tó gan kó bá jẹ́ pé ọmọ kékeré ni màlúù lọ́jọ́ òun mo ṣàlùsọ lámọ́jú ní bọ́ nílé lọ́la o kó o pàtẹ ìrẹ́ fà lọ ọmọ yóò rìrù ó rì mí jọ́ kò yá kéwì àtọ́dọ̀ ní èrùgbé lókè tẹ́lẹ̀ lọ́mọ ẹ ọmọ kò ilé ìwúrìbù pé kéwì tí ọkọ̀ ìrùgbé yìí. tí bá gbọ́ yín báyìí wọ́n jọ ń gbé papọ̀ tẹ́lẹ̀ ni àwọn ọlọ́dọ̀ mi mo ẹni sùúrù màá tí ẹ̀yin kọ́ mo bí léèrè ọ̀rọ̀ wọ́n jọ ń gbé papọ̀ tẹ́lẹ̀ ni lókè ìyàbọ̀ bá ẹ sí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n jọ ń gbé papọ̀ tẹ́lẹ̀ ni bí mo ṣe bá jà ní. rárá màmá ẹni sùúrù ẹja mú kọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ yín báyìí ẹ̀yin àti ẹ jáde lọ síta àwọn bá yín sọ̀rọ̀ létà ẹ bá mú àti yẹn jáde á pè wọ́n padà bá mú àti á padà pè é lọ jókòó sáàrin tó wà níbẹ̀ yẹn ṣe gbọ́ màmá tí n bá gbọ́ yín yé nínú ọ̀rọ̀ yín wọ́n jọ ń gbé papọ̀ tẹ́lẹ̀ ni àbí àwọn àti Kúnlé jọ ń gbé gẹ́gẹ́ bí lọ́kọláya bẹ́ẹ̀ mo bá jà pé mẹ́fẹ̀ẹ́ lọ́dọ̀ mọ̀ mi ká lọ kí ló dé kí ló ṣe fún ọmọ yín bó ti ṣe pẹ̀lú ẹnìkan apá ẹjọ́ àwọn oníkọ̀ bí mi lọ sákàrà lẹ́dìí ìgbé jókòó tilẹ̀kùn kò yá ń kọ́kọ́rọ́ kejì kò ń ti. ṣe gbé pẹ̀lú wọn ni ẹkẹ́ nínú ìgbé ìdẹ́mọ́ ìdọ́lọ́fin ìgbé. ẹ gbé pẹ̀lú wọn báwo lè ṣe mọ̀ kó ń lù ú. ìdẹ́mọ́ àti ìdọ́lọ́fin jìnnà síra Ah. àbí yẹn báyìí bó ṣe rí lè. ẹ fi wá mọ̀ kó ń lù ú ṣẹ́yìn lẹ wá sọ pé kókó lọ́dọ̀ Kúnlé ẹ sọ tó àgbàlagbà nìyí. ṣé bó mo sọ ẹ́ mo bá Kúnlé jà pé kégbọ́n mi lè ok àbí yẹn báyìí pé mẹ́ta ìkẹ́bó ṣe é ṣe ọ̀yàn àgbálẹ̀ mo kéwì àwọn àbáwọ̀ rẹ̀ pa ọjọ́ kọyọ́ gbé 35,000 ọjà àwọn ọlọ́pàá mu ọjà wà. ó mo bá tẹ̀lé ń sọ ó ti lóyún gbà yẹn o. òrọ̀ o oyún ẹ̀ lóyún ṣèbí táwọn gbẹ ọ̀ngàn ẹ yọ gbóyún lọ ọ ṣẹ́yún ẹ ṣẹ́yún rí
ọtí pẹ́ láti bọ́dún mẹ́ta kan tẹ́jà. ó dà ìyá nígbà tí ta ló wá lóyún tó wà nù ọmọ yín. tí wọ́n pé mèsì ni kò gbóyún sínú ọ̀nì kan bá nù lọ́mọ. ìgbà tẹ́ ẹ bí ta ló sọ pé ó lóyún ta lè yín mọ̀ pé ó lóyún. mẹ́ẹ̀lì. ṣé ẹ mọ Sanni yẹn náà ẹ mọ Sanni tó ló lóyún yẹn. èmi kàrà mi yá máa kó lulẹ̀. ṣé ẹ mọ Sanni ṣe bọ́ ọmọ yín ni ṣé ẹ mọ Sanni. mọ̀mọ́. ẹ mọ Sanni ẹ mélòó ni Sanni máa ń wá sílé yín lọ́sẹ̀. kọ́ra tó lè ní lọ́sẹ̀. ẹ mọ Sanni ẹ mọ ẹni yìí Ògúnlẹ̀yẹ náà ẹ mọ Ògúnlẹ̀yẹ dáadáa. mọ̀ Ògúnlẹ̀yẹ àbí òun ló bímọ mẹ́ta. Ògúnlẹ̀yẹ gbogbo ọ̀sẹ̀ yìí tó fi ọdẹ ọ̀sẹ̀ kan tó lò nílé yín yẹn kí lẹ bá sọ. mẹ́ẹ̀ bá sọ̀rọ̀ anything o ìjọba mo bá sọ̀rọ̀ mẹ́ẹ̀ bá sọ̀rọ̀ kankan wẹ́sùn mo bá sọ bí yìí o. ṣé ń parí ìjà torí ọ̀dọ̀ yín ló dé sí. ṣé ń parí ìjà pé ṣé ń sọ pé ṣé fẹ́ bá wọn parí ìjà padà t'Ògúnlẹ̀yẹ ni. lọ́dọ̀ mẹ́ẹ̀ parí ìjà. mọ́dọ̀ yín ló wà tẹ́tún fún lóúnjẹ. kọjá òfin lóúnjẹ ni pé bó ṣe dé àdáni lọ wọn lè dáná bẹ́ẹ̀ kọ́ mọ̀ bùkó. ìyẹn Ògúnlẹ̀yẹ yẹn. bó ṣe gun kọjẹ́ ó dẹ̀ lọ síbi kọfẹ́ sùn sí. ó wà nílé yín di bí aago 11 alẹ́ bó ló sùn sí ó dà bó ló sùn sí. ìbọn ní fámìlì sí adóni rẹ. níbo ni ládùn yẹn. mẹ́ẹ̀mọ ilé fámìlì rẹ ó sàn ṣe fámìlì. màmá o. mẹ́ẹ̀ parí ìjà falẹ̀ kankan o. lálẹ́ láago 11 alẹ́ yẹn ṣó gbé mọ́tò wá ni Ògúnlẹ̀yẹ gbé mọ́tò wá. ṣó gbé mọ́tò wá kí yín lé. ó sùn méje parọ́. ó sùn ẹ̀ lè parọ́. ó sùn ọjọ́ Monday. bá ṣe ṣe oúnjẹ mo bùkọ́ lílẹ̀. kílẹ̀ mọ́ àwọn àgbàlagbà ipò tẹ́wàá ẹ̀ lè parọ́. ó sùn Monday ó sùn Tuesday ó sùn títí dọjọ́ ìgbà tá à ń ṣètò lọ́jọ́ Friday nbí ọjọ́ kejì ló sákò lẹ́yìn àbí màmá. mo ti gbọ́. ìdára kìí ṣe pé ti gbọ́. màmá ọ̀rọ̀ tó wá wà nílẹ̀ yìí màmá kí la fẹ́ ṣe sí báyìí ta ló bolóyún wà bolọ́mọ wà. ẹ sọ pé ọ ní kò lè kẹ̀kẹ́ jáde nù ló lè dárúkọ pé bẹ́ẹ̀ ti mẹ́ẹ̀ mọ́. bó ló sọ fún yín pé oyún wà bó ló sọ fún yín pé ọmọ wà. ṣùgbọ́n ti sọ ní ìfẹ́yàn. rárá ìmú ń béèrè lọ́wọ́ ẹbẹ́ yìí lẹ́bí ẹ̀dẹ̀ adẹ̀ ń tàn mọ́lẹ̀ Ògúnlẹ̀yẹ báyìí nígbà tó ti gbìmọ̀ wá ọ̀gá ọlọ́pàá tó ti gbìmọ̀ wá tó wá sílé yín a ti sọ̀rọ̀ yín a ti yanjú ẹ̀ báyìí ọmọ yín náà ilé yín ló ń sùn gbà yẹn àbí. bó ṣe mọ̀ ní okùn àtagbára àbí yẹn báyìí. Ògúnlẹ̀yẹ ló máa ń bá jó ikùn yẹn. rárá màmá kí lẹ fẹ́ máa parọ́ fún àgbàlagbà. sọ pọ́sibù kí a bá jó okùn. kò sáà ní ṣe kó má ṣáájú ó dà ẹja kò mẹ́rin. nǹkan tẹ̀ ni pé òun gbọ́dọ̀ mi lórí rédíò àtọ̀rọ̀ ọmọ ẹ̀ nígbà ìṣẹ̀lẹ̀ òun lójó wa tó wá lu ọ̀sẹ̀ kan ó dà màmá. màmá o ibi ọ̀rọ̀ dé dúró báyìí ta ló ọmọ yín wá sọ fún yín pé torí àwọn èèyàn ṣìpọ̀ tá a fẹ́ dá sọ̀rọ̀ wọn ta lọmọ yín wá sọ pé ó lóyún yẹn gan. ẹ̀yin ni mò ń bi léèrè ẹ̀yin abiyamọ ẹ máa mọnú ọmọ yín. ẹ̀yin Rasaki ló lóyún. ó wí ẹ wàá béèrè pé báwo nìdí tẹ ẹmọkúnlé ẹmọ Rasaki ẹmọ Ògúnlẹ̀yẹ. èmi àti òun tẹjà létí tẹ mọ ìmọ̀ ẹ gbà tiẹ̀ nìyí. mi kí gbọ́n mi lọ́gbọ̀n kájà. kì í fún yín lówó àbí. èmi ẹ fún mi lé o. kì í fún yín lówó. ó láhùn àbí màmá ẹ já sọ̀rọ̀ àjọ ń sọ̀rọ̀ bí ọmọ màmá mi àjọ ń sọ̀rọ̀ bí ọmọ àti ìyá náà ni ó láhùn àbí màmá. mẹ́mọ̀ bóyá náà bóyá náà. àmọ́ kò fún yín lówó. kí ló dé tẹ̀ ẹ̀kan gbá tiẹ̀. bó ṣe pọ̀ mọ̀ lọ́jọ́ mi bínú sí bó ṣe lù bó ṣe lọ́jọ́ bínú sí kàgbé kọ́rọ̀ mọ́ ìkàgbé sílẹ̀ púpọ̀ máa sátìjọ́ kìgbó aká. ó dáa àmọ́ ẹ ti sọ́nà lẹ́ẹ̀kan pé ẹ mọ̀ pé wọ́n jọ gbé dáadáa kò sí wàhálà màmá ẹ ṣe ẹ bá mú ọmọ yẹn wá ẹ bá mú ọmọ wọn wá ẹ jọ Rasaki yẹn ni màmá yẹn ni àjọ yín kọ̀ ẹ̀kan bí o lọ́sẹ̀ tí ń bọ̀ àti ọmọ yín àti Rasaki ìgbà yẹn láàtò mọ ibi tí à ń lọ ṣẹ́gbọ́n màmá àwọn àdúgbò yìí náà ń gbọ́ wa báyìí o àwọn ìyá ẹ̀ta. rárá ládùúgbò ní àlélẹ́ yín jáde bẹ́ẹ̀. bàbá àǹtí àwa àti màmá ti sọ̀rọ̀ wọ́n ní gbogbo ọ̀sẹ̀ yẹn l'Ògúnlẹ̀yẹ lò lọ́dọ̀ yín nínú ilé wọ́n láwọn ò lè parọ́ gẹ́gẹ́ bí àgbàlagbà kí ló dé tẹ̀yìn wá ń parọ́ bí ọmọ wọn kí ló dé tẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣó wá dáa àǹtí ẹ sọ̀rọ̀ èmi kọ́ ni mo ṣẹ̀ mí mo kàn béèrè pé kí ló dé tẹ̀ ń parọ́ ni Rasaki ibo ni Rasaki ń gbé Rasaki Sanni tẹ̀sán yẹn wo ló ń gbé. ọ̀nà bo wọ́n ti ẹ̀ sì fi wá jẹun ọ̀nà ìkẹrẹ́ iṣẹ́ wo ni Rasaki Sanni ń ṣe. ọmọ ìlú wo ni wọ́n máa ń fún yín lówó dáadáa ń tọ́jú yín Rasaki kì í tọ́jú yín dáadáa Kúnlé ìtọ́jú yín tiẹ̀. ẹ tọ́ àbẹ́ta tó lù mí gan-an tó pa mí dáadáa ló bá ti bá mi sọ̀rọ̀ kàdà tó pa mí dáadáa. tó bá bá yín lájọṣepọ̀ tó. bẹ́ẹ̀ ni ó máa ń nà mí lárùn mọ́lẹ̀ tẹ́sífàìsì tí mo sọ nílẹ̀. tó bá ti bá yín lájọṣepọ̀ tó tún lù yín. bẹ́ẹ̀ ni ká lé mi síta tá a gbá ojú mi àwùjẹ mẹ́ta. ìwà tẹ́ ẹ wá sọ fún pé ẹ ti lóyún kí ló wí tẹ́ sọ fún Kúnlé pẹ̀lú. mi ò pé ìgbẹ́ tó sọ pé mi ò pé olórí mi ìgboro kan lóyún nínú mi báwọn náà ó pè wọ́n ló pa mí sọ fún lépa mi sọ fún lépa. ó dáa já ṣe báyìí Kúnlé ìtọ́jú yín tiẹ̀. ẹ tọ́ àbẹ́ta tó lù mí gan-an tó pa mí dáadáa ló bá ti bá mi sọ̀rọ̀ kàdà tó pa mí dáadáa. tó bá bá yín lájọṣepọ̀ tó. bẹ́ẹ̀ ni ó máa ń nà mí lárùn mọ́lẹ̀ tẹ́sífàìsì tí mo sọ nílẹ̀. tó bá ti bá yín lájọṣepọ̀ tó tún lù yín. bẹ́ẹ̀ ni ká lé mi síta tá a gbá ojú mi àwùjẹ mẹ́ta. ìwà tẹ́ ẹ wá sọ fún pé ẹ ti lóyún kí ló wí tẹ́ sọ fún Kúnlé pẹ̀lú. mi ò pé ìgbẹ́ tó sọ pé mi ò pé olórí mi ìgboro kan lóyún nínú mi báwọn náà ó pè wọ́n ló pa mí sọ fún lépa mi sọ fún lépa. ó dáa já ṣe báyìí ẹ já ṣe báyìí ìgbà wo ni ẹ̀yin àti oṣù wo lẹ́yìn àti tẹ́lọ ọjọ́ tí Kúnlé gbé yín toyún tó ń gbé yín lọ lẹ́sẹ̀ òkè tẹ́ fi bọ́ọ̀lẹ̀ pẹ́ fẹ́ ra nǹkan oṣù wo nìyẹn. kò síbi tó ti gbé mi lẹ́pa ilé tó ń sọ yẹn pàwọ́lẹ̀ tó sọ yẹn gámà mi ṣọ́ọ̀ṣì tó wà lápẹ́ lápá ibẹ̀ wọ́n ti lọ síbẹ̀ ìgbẹ́ta àwọn èèyàn tá gbé wọn lọ bẹ̀ gbàyàndọ̀ mi ló ń gbé
ẹ sì ní máa ṣe nígbà ń abá mi dákàdá dúró màá lọ kí gàmá mi àìbòsí mọ̀lẹ́ tí màá dùn gàmá mi àìbòsí màá ti dúró àwọn pépà wà lẹ́nu màá ti dúró ẹ̀gbọ́n mo fẹ́ káàdì yẹn gan ọgbọ́n máa dé tí mo sọ ó fẹ́ lára ẹ̀ gan 25 gàmá mi kí má káàdì yẹn pé máa kó fún ọ ní ṣọ́ọ̀ṣì mo kó sínú pákó báàgì ó jẹ́ àkàdà gan bá mi dá dúró lákàdà wọ́n fi máa pépà wà lẹ́yìn tó fi tẹ̀sí mi fi mo sọ mẹ́gbẹ́ pépà wà lẹ́yìn o mi ì gbé bẹ̀ dẹ́mọ̀ ni mò ń gbé gbà yẹn gbàdé tí máa ṣe ìlọ́rẹ̀ tí máa mi dákàdà dúró gàmá mi ṣọ́ọ̀ṣì nípa. oṣù wo lẹ́yìn ríra ẹ̀yin àti ẹ̀fọ́ ojú kan alẹ́ ríra yín láti. mi mọ abúkàtì ríra bí oṣù wo mà. mi tẹ̀ mọ́ àti sẹ́lẹ̀ bẹ́ẹ̀ ti lọ́dún mẹ́ta ìdó máa ń pè mí àwọn wọ́n rí mi máa ń pè mí àwọn mo rí ní kèné ní kádà àwọn ọ̀rẹ́ mi. madam ẹ má agbọ́dọ̀ sọ pé àgbàlagbà ń parọ́ àǹtí má ṣe ẹ kílẹ̀ ń parọ́ fún ẹ sọ̀kan lẹ́ẹ̀kan ní ká má bínú ẹ tún fẹ́ tọrọ má bínú míì ni kò yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ náà ẹ ìbá ayọ̀ àdá tì yín báyìí jọ ń sọ̀rọ̀ ni àfẹ́yanjú ọ̀rọ̀ ni ó ti yé yín farabalẹ̀ ẹ sì lọ́mọ 32 years ní ẹ ti ju 32 lọ náà àbí ẹ ti jù bẹ́ẹ̀ lọ Mr. Kunle ẹ jẹ́ ń da yín lọ ẹ jọ ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ padà bọ̀ bí àǹtí ṣẹ gbọ́ ẹ bá fẹ́ mú Rasaki Sanni ó fẹ́ wá síbí àwa lè kàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn á lè mọ bí tá à ń lọ ṣẹ gbọ́ àǹtí àwa náà sì tún padà dé Shekina hospital ó kọ̀ wọlé lẹ́ fílẹ̀ ń bẹ̀lẹ̀ kan yẹn Rasaki Fọlákẹ́mi bọ̀dá Kunle ẹ sáré wà lánàá ìṣẹ́jú kan mama ẹ dìde àbí mama ok mama ẹ dìde ẹ lọ jòkó ń bẹ̀rù náà ẹ wo èèyàn kan ló máa fún yín 50,000 tẹ́ bá ti sọ gbogbo òótọ́ tó wà náà rẹ̀ yìí Olúṣọlá Kẹ́hìndé tó sìn ó lówó fún 50,000 àwọn èèyàn fẹ́ fún yín lówó gan ẹ lọ wò lórí Facebook wọ́n fẹ́ dáwó fún yín tó pọ̀ gan mama ẹ má wọrí mama àwọn náà fẹ́ fún yín lówó tó pọ̀ gan tẹ́ bá ti sọ àwọn òótọ́ tó wà náà rẹ̀ ṣẹ́yìn náà kà mo ti sọ yín náà mẹ́sàn. Mr. Kunle ẹ káalẹ́ sà. olóòtú ẹ káalẹ́. yes sir. ẹ kò ṣe takuntakun. ẹ ṣe Ọlọ́run ló ń ṣe. ẹ dọ̀ tẹ́ bá dórí Facebook wa a ti fi Mr. Ogunleye lọ́jọ́ tí wọ́n wà nù yàrá wọn ní aago 11 alẹ́ kọjá ẹ rí ibi tí Mr. Ogunleye ti wà nù yàrá yẹn lọ́dọ̀ màmá wọn lórí Facebook ẹ rí ibi tí Mr. Ogunleye ti wà ń bẹ̀ ní aago 11 alẹ́ kọjá nù yàrá lọ́dọ̀ màmá àti àǹtí yìí ìyẹn Ogunleye tí wọ́n kọ́kọ́ bí ọmọ 3 fún ọlọ́pàá ni wọ́n tẹ́lẹ̀ o dádì Fáyọ̀kẹ́ ló pa àkọ́bí wọn àbí tó wà lákùrẹ́ ẹ̀yin ẹ̀rẹ́rìn ẹ̀ wò báwo mo ṣe wọn Mr. Kunle ẹ káalẹ́ sà. ẹ káalẹ́ sà. yes sir ọ̀rọ̀ ti fẹ́rẹ̀ pé ọ̀rọ̀ ti sọ̀rọ̀ ẹ̀ báyìí wọ́n lẹ́yìn kọ́lẹ̀ lóyún. ọ̀rọ̀ tí sọ̀rọ̀ ẹ̀ olóòtú. kí ló wá tó ṣẹlẹ̀. ṣe rí gbogbo nǹkan tó sọ yìí bàbá ńlá irọ́ bàbá ta ni. èwo ló jẹ́ rọ́ńbẹ́. torí mo ti sọ fún yín pé ká lọ sí àsọ Ayégúnlẹ̀ ká lọ ṣèwádìí di ọ̀rọ̀ yìí pẹ̀lú oyún nínú báyìí láti February ló ti ń wá sí ọ̀dọ̀ mi tí màá wá sọ̀dọ̀ mi tí èmi náà wá ba nílé ìyá ẹ̀ bó ṣe ń wá ló ṣe ń lọ bó dẹ̀ ṣe ń wá bó ṣe ń lọ yẹn ló dẹ̀ ń kẹ́rù lọ àwọn tó ń jẹ àti gbogbo ẹ̀ tó wá dẹ̀ ti wá 10,000 naira ni mo máa fún ní every week ìgbà míì tó wọ́ tí bá ti fún tó bá tán a tún pè mí màá tún send owó sí torí mo ní. ẹ mú bọ̀ sà torí àsìkò ẹ̀yin náà ti sọ nǹkan kan fúnra yín ẹlẹ́ẹ̀mọ́ bíi tí ó ń gbé. ilé ìyá ẹ̀ ni mo ti wá ń ba tẹ́lẹ̀ gbàtàjà ó kẹ́rù wá sí ilé ìyá ẹ̀ èmi kò tèmi lọ sí àsọ Ayégúnlẹ̀. wọ́n lẹ lù ú lóòótọ́ pé máa ń lù ú lóòótọ́. ìyá ẹ̀ ló dá ìjà sí wa láàrin níparí oṣù kejì ọdún yìí parí oṣù kejì ọdún yìí àtijọ́ wà títí dá parí oṣù kejì ọdún yìí ni so bó ṣe kẹ́rù tẹ̀ wá sí ilé ìyá ẹ̀. oyún oṣù mélòó ló wà nínú ọgbà yẹn. ìgbà yẹn òun mọ̀ bóun ti lóyún. níparí oṣù kejì. bẹ́ẹ̀ni òun mọ̀ òun fúnra rẹ̀ ló pè mí òlélẹ̀ tó wà níbí òlélẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi tí bá parọ́ fún kókó máa já mi. bóyá pè mí pé kí n wá bá wọn ní ilé girama wọn gbogbo àwọn èèyàn ló dẹ̀ mọ̀ àdúgbò yẹn gan ní tipa garage yẹn gan níbi ilé wọn gbogbo àwọn tó ń gbé ètò yìí báyìí gbogbo wọn náà mọ̀ pé èmi gangan ni ọkọ tó ní oyún tó wà náà. ìgbà wo ló wá pè yín kó n ti lóyún. inú oṣù kẹta yẹn ló wá pè mí tó ní òun bí ara ó ṣe rí. ṣé wá hospital wo lẹ ti wá confam tẹ mọ̀ pé oyún wà nù ẹ. ṣé mi lọ sí èmi pẹ̀lú àjọ lọ sí hospital but àmì ara máa ń sọ mí tí kan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ àmì ara máa ń sọ mí torí kì í ṣe nǹkan láàkọ́kọ́ fẹ́ ìyàwó tí mo fẹ́. ó wá ìgbà tí ẹ wá lóyún yẹn bó lẹ wá mọ̀ tó wá padà ń gbé nígbà tó lóyún tán gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ ti sọ sẹ́yìn bí o torí ọ̀sẹ̀ tí ń bọ̀ gan la ń lọ tààrà lórí afẹ́fẹ́ yìí. ó ní ilé ìyá yẹn ló ń gbé tẹ́lẹ̀ ó wàá wá sọ̀dọ̀ mi àwa lọ́jọ́ 3 ọjọ́ 4 àmọ́ ọmọ ẹ̀rẹ̀ kékeré dání ọmọ yẹn jẹ́ ṣe fún mi. mo ń bọ̀ bó ló wá ń gbé lórí ẹ sọ fún wa lórí ètò ìpẹ́ ìmọ̀ bí ti ń gbé mọ́ ńgbà tó dé àsìkò kan ẹni ìjọ kan ẹ wá fẹ́ gbé ẹlẹ́dẹ́nu òkè kan ó wá ló ń bọ́ ọ́lẹ̀ ó fẹ́ ra nǹkan ẹ wá ní kó jẹ́ lọ ló sọ pé rárá kò fẹ́ sinmi ń bí tẹ̀fìlà bẹ́ẹ̀ ẹ̀yin lọ sọ bẹ́ẹ̀ o ẹ wá mọ̀ ń bọ̀ sà ẹ wá nígbà tó wá di àárín kan tí ẹ ń gbọ́dọ̀ lẹ́yìn ìgbà tẹ́ sọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn tán ẹni ò jẹ́ tẹ́ mọ̀ bí tí ẹ̀ ń gbé ẹ̀kàn wá ń gbọ́ báríkà nílùú ìlú táwọn èèyàn padà wá ń kí pé ìyàwó yín ti bímọ àbí. bẹ́ẹ̀ni. ẹ̀já dùn bẹ̀rù tó bá dọ̀sẹ̀ tó bọ̀ sà àbá mú ṣẹgbọ́ Sanni Rasaki. sa ẹjọ́ mi ní pọ́ǹtì méjì mẹ́ta kan ọjọ́ Monday ọ̀dọ̀ ọ̀rẹ́ mi tí mo ti lọ sí mi ni mo ṣàdé bá ń bẹ̀. lọ́sẹ̀ yìí. bẹ́ẹ̀ni
mo ṣe lọ bá ń bẹ̀ wá lágbájá kí ló wá ṣe ń bì í gbogbo àwọn èèyàn mi tó wà ń bẹ̀ bẹ́ẹ̀ ṣé èmi pẹ̀lú ẹ̀ mọ́ra tẹ́lẹ̀ ni torí ọ̀rẹ́ mi tó wá bá ń bẹ̀ kò sí ń bẹ̀ mo wá ní ṣèbí ẹni tí mo mú kéèsì ẹ̀ wá sí sórí ètò ni ojú ẹsẹ̀ ló bẹ̀ sí sunkún tó ní ká máa bẹ̀ mí. bẹ́ẹ̀ni wọ́n pè mí níbẹ̀ lóòótọ́ màmá òótọ́ ni o wọ́n pè mí láti bẹ̀ lọ́jọ́ yẹn wọ́n ló ti wá bẹ̀bẹ̀ Ọlọ́run mo fi ṣẹ̀rí orí afẹ́fẹ́ mo wà yìí wọ́n pè mí pé ó wà lọ́dọ̀ wọn báyìí pé ó ti wá ń bẹ̀bẹ̀ o mo wá ní pé bẹ́ẹ̀ kọ́ láti yanjú ẹ̀ pé kó máa bọ̀ nbí ṣé mo parọ́ mọ́ yín àǹtí ṣé mo parọ́ mọ́ yín ṣé mo rárá mo ń bọ̀ ṣé mo ẹni sùúrù ṣé mo parọ́ mọ́ yín ṣé wọ́n pè mí ń bẹ̀ pé wọ́n lẹ̀ gbogbo ọ̀rọ̀ ẹ̀ báyìí wọ́n rí kọ́ọ̀dù ẹni sùúrù sá ẹni sùúrù ẹ má wọrí ẹ má wọrí bẹbí ó ti fẹ́ rí yín láti ẹjọ́ ìtẹ́ ẹ̀jẹ̀ kó rí yín. bàbá mo ní tó bá lọ́sẹ̀ tó ń bọ̀. àná bẹ́ẹ̀ni. ọjọ́ Wednesday ó tún padà wá síbẹ̀ yẹn gé. so àná jẹ́rìí àná sà aago mẹ́sàn-án fẹ́ máa múra. lálẹ́. bẹ́ẹ̀ni ló àti ìyá yìí àtòun tó wá bá mi ní aṣọ ayégúnlẹ̀. kí ni wọ́n sọ fún yín. ní alẹ́ àná tó jẹ́ pé ẹ̀bẹ̀ ni wọ́n fẹ́ máa bẹ̀. ẹ má wọrí ẹ jẹ́ kó di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ ṣe gbọ́ ẹ bá mọ bàbá tí ẹ lóun ló lóyún yẹn ṣe gbọ́ ẹ mú wọn wá lọ́sẹ̀ tó ń bọ̀ Mr. Kúnlé ẹ wá lọ́sẹ̀ tó ń bọ̀ àwọn èèyàn yín tẹ bá tún nínú ẹ mú wọn wá lọ́sẹ̀ tó ń bọ̀ ṣe gbọ́ ẹ bá wọrí ìyá àmọ́ ọlọ́wọ́ ṣe gbogbo àjẹsẹ̀ tó ń bọ̀ kábíyèsí báyìí bá ń sáré bọ́kùnrin.